wọ́n wá sọ fún mi wọ́n ní Awúrelà kan wà wọ́n àti máa pè láwùrelà wọ́n ní dọ̀gbọ̀dọ̀ ọ̀run ìlà ní àrídájú sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò lówó mi. Àwọn aláǹfààní àti lọ́dọ̀ ẹ̀ ó ní bàbá ó ní ẹjẹ́ ká ṣe oṣó fún yín tí ó máa ṣe dáadáa kó dún dáadáa kó dún. Ẹgbọ́n náà mo ní wọn àti gbọ́mìnì ayé lórí àgbáyé. Iṣẹ́ Awúrelà àgbáyé nìyẹn. Mo wá wò mo ní kébì náà ṣe láǹfààní kí n ṣe lóore. Awúrelà ó ní àyè dọ̀gbọ̀dọ̀ ó ní ó ní mo mú ọ dọ́dọ̀ nírìsà nílé Ifẹ̀. Wọ́n sì mú dọ́dọ̀ ó mẹ́ta dada ọmọ Ọ̀ṣun fún jẹ́. Ọlọ́jà ìlàjẹ́ ìdìtà. Irú wa dájú o, ábí o, ayé mi ò ṣe tí o. Nínú wọ́n á pè wò ní òṣèlú ara ìrọ̀rùn tí wọ́n wá ń gbé nínú sàárè tí wọ́n nífẹ̀ẹ́ nígbà kan. Kò tí ìyẹn jẹ fried rice nígbà tí ń jẹ́ léṣe. Kò súnmọ́ sàárè mọ́. Olúwa mi dẹ́kun gbogbo ẹran lẹ́kùn jẹ. Kò sí ọba kọ̀ọ̀kan náà ni. agbẹ́jẹ́ lárúkọ fọ̀. Àbí ọba Awúrelà oṣù Ifẹ̀ ọ̀dà yìí fi òun. Ogún pọ̀ lọ́tún ogún. Ẹ̀bùn oṣù ṣe irú àjẹsí. Ẹ̀bùn òríjìnà alárùkà bíi tí àyè tó ní NAFDAC. Àgbàdo yẹn gbé tán ẹkùn ló lè jẹ mọ́. Ògùn aláṣọ ń kọ káàrò lọ́dọ̀ Ọlọ́run bá mi. Yóò sì jẹ̀bi wájú Ọlọ́run. Tẹ́ ẹ bá sọ òun náà ṣe torí wọ́n jọ kọ́ wá sínú bánà ni bàbá sọ wípé ohun tó ń ṣẹlẹ̀ báyìí ó kàn sáyẹn nípa ọ̀rọ̀ ìṣẹ̀dálẹ̀ wa bóyá. Ẹ ṣe àdúpẹ́. Ọdún ṣe. Tí èèyàn bá wà láyé tó bá ti yan orí ọba látòdì ọ̀run kò sí téèyàn lè ṣe sí òun. Bàbá wa Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá káàfàtà tí ò sí ìjọba tó máa yọ. Ọmọ yín ní bọ̀ yìí Awúrelà àgbáyé tó ti dé adé òró èèpà òrìṣà àjẹbàtálá ògbóni ẹkùn ìwọ dáadáa tí èèyàn bá ṣe dáadáa pèsè ayé tó ń ṣe fàtó ṣe dáadáa tí kò ní jìbìtì tí kò sì fi kan mọ́kàn ó yẹ pé bó ṣe ń pè fáyé lọ́rùn là ń dá lọ. Ó wá yẹ kéèyàn tẹ̀síwájú nínú gbogbo nǹkan nílẹ̀ Yorùbá. Ọba Awúrelà àgbáyé lórúkọ ó mẹ́ta dada ọmọ Ọ̀ṣun Fúnkẹ́ Ọbalẹ́ṣọ̀ Ọbàtálá Ifẹ̀ ọ̀dáyé àrólé Ọbàtálá lágbàáyé. Tí àwa bá ti gbé ìyẹ̀wò bá a ti ṣe ìjáàsì lórí àti máa yẹ wò kí kì í ṣe oníjìbìtì dandan ló wọ́n tẹ̀sí wájú. Ó lè lọ sí ilé lóko àgbàlagbà ilé òkú ẹ̀. Awúrelà àgbáyé ẹgbẹ́ àbọ̀ sí ọ̀rọ̀ yìí ẹ̀kọ́dọ̀ iṣẹ́ àtòmí Kábíyèsí o. súnmọ́lẹ̀ súnmẹ́rí òkú wọn lọ́sọ̀kú wọn látà ibi tí kámọ́tìmọ́tì. Ọ̀dọ̀ aṣáájú tí ó tẹ̀ kálẹ̀ ìdọ̀bálẹ̀ kankan ò sí lọ́dọ̀ Awúrelà lọ́dọ̀ ọba kọ̀ọ̀kan láyé. Ògbódò dọ̀bálẹ̀ mọ́ láyé kò sí ọba aládé ìpínlẹ̀ Awúrelà kò yẹ tó jẹ. Mo ti rí adé òru ìrọ̀lẹ́ jù. Bàbá wa Ìbà Gani Adams wọ́n ti jíṣẹ́ yín wò. Wọ́n ti sọ́dọ̀ gbogbo ẹ̀ ọ̀tún ìyá wọn kí ẹ̀ gbà á sílẹ̀ bákàs àwọn olóyè bọ́ọ̀s kò sí òtẹ́ẹ̀lì bẹ́ẹ̀. Bàbá wa Ìbà Gani Adams sálọ̀rọ̀ láti ìlú ìpínlẹ̀ káàbọ̀ lẹ́ẹ̀kan sí wọ́n ti ṣiṣẹ́ tẹ̀ fún àwọn ọmọ náà. Awúrelà ni wọ́n sọ yìí. Olùdó ọ̀dọ́ bá rẹ̀ fún àwọn ọmọ tí kò sí. Thank you.
Ọ́fíìsà ní gbogbo ọ̀dọ́ wa ń pè é láti ìjọ ẹ̀ka àbọ̀ ọ̀tá náà ó tájà bí wọ́n ṣe ń bá ìtọ́jú sí ayé ọba àwúrẹ̀ ọba àwúrẹ̀ náà ẹnìkan ló ń lọ́dọ̀ ẹ̀ ọlọ́kùnrin yìí ó dé fáwọn iṣẹ́ rẹ̀ sì jẹ́ bí wọ́n ti wà ẹ̀jẹ̀ lọ ní ẹ̀rọ ẹni bá sì ti lọ yẹ ìyẹ̀wò ọlọ́pàá mi lọ́dọ̀ tá a bá ní kí ọlọ́pàá ó mú èèyàn náà ló mú tọ̀ bá a bá sọ̀rọ̀ èèyàn torí pé àwa yìí.